ara kò fẹ́ rọ okùn ara kò fẹ́ rọ ẹ̀dìyẹ ní inú ìjọ tó tóbi jù ní gbogbo Nàìjíríà, ìyẹn ìjọ The Redeemed Christian Church of God RCCG lábẹ́ ìṣàkóso pásítọ̀ Enoch Adéjàre Adébóyè, pẹ̀lú bí wọ́n ṣe ní inú gbajúmọ̀ pásítọ̀ ìjọ náà tó ní orúkọ dáadáa, ìyẹn pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé tó jẹ́ alákòóso ìjọ Redeemed City of David Parish tó wà ìyẹn ti Region 20 tó wà ní agbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú bó ṣe nínú bàbá náà kò dùn nígbà tí wọ́n náà ti gbé kúrò nínú ìjọ City of David Parish tí ìgbàgbọ́ wà pé ìjọ náà ẹ̀ka ìjọ náà ló lówó jù ní gbogbo ìjọ Redeemed tó wà ní gbogbo Nàìjíríà. Ẹ rántí wípé gbogbo ẹ̀ka ìjọ Redeemed tó wà ní Nàìjíríà, ìjọ City of David Parish Region 20 ìní ìgbàgbọ́ wà yàtọ̀ sí olú ilé ìjọ Redeemed pé òun ló gbajúmọ̀ jùlọ tó tóbi jù, tó sì jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n tún ní owó ló ti ń wọlé jù ní gbogbo àwọn ẹ̀ka ìjọ Redeemed, tó sì jẹ́ pé láti bí ọdún 7-8 sẹ́yìn ìní pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé ìní ó ti ń ṣàkóso ìjọ náà. Kódà ibi tó lè dé, owó tó lé ní bílíọ̀nù bíi 10 náírà ìní wọ́n náà fi kọ́ ìjọ City of David Parish. Ṣùgbọ́n níṣe ni ìròyìn máa jáde wípé ìjọ Redeemed wọ́n ti lé bàbá náà, èèyàn pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé, tí ìyàwó ẹ̀ tó náà jẹ́ gbajúmọ̀ láwùjọ, èèyàn pásítọ̀ Síjú Ìlúyọ̀mádé, wọ́n náà ti lé wọn kúrò lórí ìjọ City of David Parish nítorí nǹkan tí wọ́n ṣe ní àsìkò tí gbajúmọ̀ ọ̀gá ilé ìfowópamọ́ Access Bank ìyẹn Ẹ̀bàtẹ̀ Wigwe tó jáde láyé. Wọ́n ní nítorí ẹni pásítọ̀ Enoch Adébóyè fi pàṣẹ pé kí wọ́n lé àwọn méjèèjì, kí wọ́n fún wọn ní ìwé lọ́jọ́kù sílẹ̀ náà ìyẹn suspension letter. Ẹ rántí pé lásìkò tí Ọbàtú Wigwe ìyẹn ọ̀gá àgbà báǹkì Access tó jáde láyé lójijì, ó ní ó jẹ́ pé lẹ́yìn ọjọ́ bíi 9 tí ọkùnrin náà kú, ó ní ìyàwó pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé ìyẹn pásítọ̀ Síjú Ìlúyọ̀mádé ló máa ṣe ayẹyẹ ọjọ́ bíi 60 ọdún ẹ̀ ìyẹn 60 years of age, èyí tí wọ́n ṣe ní aláriwo débi wípé wọ́n tún pe olórin ayé ìyẹn Flavour Nàbàníà, wọ́n pè wá láti wá kọrin tí wọ́n sì ń jó tí wọn kò tiẹ̀ bìkítà bí gbogbo ìlú àti gbogbo ìjọ Redeemed bó ṣe ń ṣọ̀fọ̀ Wigwe tí wọ́n ní òun gan ni ẹni tó ní owó jù nínú ìjọ City of David Parish. Kódà wọ́n lòun ló ń gbé bùkátà àjọ náà, tí wọ́n sì ló jẹ́ kàyéfì fún bàbá Adébóyè fúnra ẹ̀ pé ẹni tó ń gbé bùkátà àjọ tí pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé àti ìyàwó ẹ̀ Síjú Ìlúyọ̀mádé tó ń ṣàkóso ó kú wọn tí ìsìn, ṣùgbọ́n àwọn lọ dáná àríyá ńlá tí wọ́n sì ń ṣe ayẹyẹ. Kódà àwọn èèyàn sọ pé àwọn tó bá ń gbè lẹ́yìn wọn pé nǹkan ṣe kò burú, ẹni ó kú ti kú, wọn ní ṣó lè jẹ́ àbúrò wọn tàbí ọmọ wọn àbí mọ̀lẹ́bí tó súnmọ́ wọn ló kú kan wá dáná àríyá bẹ́ẹ̀. Wọ́n ní pẹ̀lú bí Wigwe tẹ̀ ṣe náwó fún ìjọ Redeemed tó jẹ́ pé òun ló gbé ìjọ pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé ro, kò yẹ ká ṣerú ẹ̀ fún un. Ọ̀rọ̀ ìgànnà mà ló bí pásítọ̀ Adébóyè àtàwọn àgbà ìjọ Redeemed náà tó fi pàrọ̀ pọ̀ pé àsìkò ti tó káwọn lé àwọn bàbá náà kúrò nínú ìjọ àwọn. Ṣùgbọ́n o, pẹ̀lú bí ìròyìn náà ṣe ń lọ pé wọ́n lé pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé kúrò nínú ìjọ Redeemed pé kó lọ jókòó ìyẹn suspension, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé kò sóòótọ́ nínú ìròyìn náà o. Wọn ò lé bàbá náà, wọ́n kàn gbé kúrò nínú ìjọ City of David Parish Region 20 ni, tí wọ́n sì ti gbé lọ sí ìjọ míì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ìjọ Throne of Redeemed Christian Church of God Throne of Grace Parish tó wà lágbègbè Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó, ibẹ̀ ni wọ́n gbé pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé lọ báyìí o, tí kì í ṣe pọ́n lé kúrò nínú ìjọ Redeemed. Tá a sì gbọ́ pọ́n ti gbé pásítọ̀ míì, wọ́n ti gbé òun náà lọ sí ìjọ City of David Parish láti rọ́pò pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò rọ pásítọ̀ Ìdòwú Ìlúyọ̀mádé kúrò lóyè nínú ìjọ Redeemed, ṣùgbọ́n tá a gbọ́ pé inú bàbá náà ò dùn rárá o, nítorí wọ́n ní òun ló jìyà tó jìṣẹ́ láti kọ́ ṣọ́ọ̀ṣì City of David Parish, tí wọ́n sì ní ibẹ̀ ó ti rọ̀ lọ́rùn, ó ti tẹ́ lọ́rùn gidigidi.